Assalamu alaikum wa rahmatullahi ta'ala barakatuhu. Mo ń kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà. Ìbùkún Ọlọ́run àlàáfíà Ọlọ́run kó máa bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa gbé. Lónìí yìí, òun náà ni tẹ́ ń wò yìí o. Iná ni tẹ́ ń wò yìí àdé tí ń pariwo tipẹ́tipẹ́. Ọ̀rọ̀ wọn dàbí ìgbà pé Imam Oluwakemi ọmọ ti ń sọ rárá. Mo dẹ̀ ń ṣàlàyé lórí wáàsí mi lọ́pọ̀lọpọ̀ ìgbà wípé ẹ jẹ́ amójútónú ilé wa òun náà lẹ ti rí yìí o. Obìnrin yẹ̀yẹ́ òun lẹ ti rí yìí o pẹ̀lú àmì ìbéèrè. Ẹ̀yin náà wò bó ṣe múra, ẹnìkan ló sì bí ẹnìkan náà ní bàbá rẹ̀. Ẹnìkan náà ní ìyá rẹ̀. Inú yìí sì ń dùn pé ẹ ti bímọ láyé, wallahi ẹ bímọ, wallahi ẹ bímọ, ẹ ti fabẹ́ jóná. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti fabẹ́ jóná o, mo dẹ̀ ń pariwo pé ẹ̀yin lẹ gbọ́n tọ́lọ̀ ń sọ nínú Al-Qur'an. Ẹ̀yin lẹ gbọ́n tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ̀yin lẹ gbọ́n tó náà sọ nínú ọ̀rọ̀ rẹ̀. Tẹ́ bá jà á lórí TikTok, wọ́n jẹ́ tí wàá dé yẹn yẹpẹrẹ. Àtàwọn tí wọ́n pa àwọn ń borí ìyà náà. Àwọn ń borí ìyà náà ni orí ìyà ni wọ́n ń bò. Àwọn tó ń borí gidi làwọn ìyá wa tẹ́ ẹ wà ń lẹ̀ ìyá àdùnnú. Lẹ́yìn ìyá àlùbáríkà tẹ́ ẹ bọ̀ kó fi Ọlọ́run ẹ̀yìn ìyá olóríire nìyẹn. Ṣùgbọ́n àwọn eléyìí irọ́ ni wọ́n ń bò, irọ́ ni wọ́n ń bò. Wọ́n wá tó ká sọ́wọ́ gangan, wọ́n á mọ tí bí ọ̀rọ̀ báyìí, àwọn làwọn rí báyìí, àwọn làwọn ṣe báyìí, wallahi obìnrin yẹ̀yẹ́ ni ọ́. Gbogbo wọn pátá obìnrin yẹ̀yẹ́ ni wọ́n, obìnrin yẹ̀yẹ́ ni wọ́n. Ànábì náà ti sọ̀rọ̀ yìí sallallahu alayhi wa sallam. Gbogbo àyẹ̀tà wà nù lẹ́yìn náà, Ọlọ́run, mo mọ̀ bí ọ́, mo bí Ọlọ́run dákun mọ̀jà àbábẹ́ jóná o, insha Allah rahman. Gbogbo ẹ̀yin náà tẹ lọ́mọ nílé ẹ̀kọ́ náà, ẹ máa chẹ́kì àwọn ọmọ yìí wà abédè ìbò náà kàn, ẹ máa yẹ̀ wọ́n wò. Ẹ má jókòó tẹ́tẹ́rẹ́. Ẹ má lérò pé owó ilé ẹ̀kọ́ nìkan lẹ̀ ń san owó ilé ẹ̀kọ́ nìkan kan. Gbígbèsè ayé ọmọ yóò ṣe dáa bí ó ṣe lójútùú, bí ó ṣe lálùbọ́ríkà ní àná ẹ̀lẹ́ wa. Ẹlòmíì jáde dáadáa nílé oṣù múgbà tó délé ẹ̀kọ́ ló di dàkudà, ló di wèrè ọ̀sán gan. Ẹ̀yin náà wo obìnrin yẹ̀yẹ́, ta ló obìnrin yẹ̀yẹ́ yìí? Pàlámì ìbéèrè, ta ni obìnrin yẹ̀yẹ́ yìí? Look at her, this is a useless girl. Ṣé wọ́n wá useless bí? Jẹ́mọ́ useless ni. Kì í wá sọ nìkan, àwọn married useless náà wà. Táwọn náà yẹpẹrẹ ayé. Nítorí ìdílé yìí, ẹja mójútónú lé wa o. Ẹ̀yin náà gbọ́n tó ń sẹ́ńlá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ̀yin náà gbọ́n tó sọ. Tábà tẹ̀ lọ́rọ̀ yìí jẹ́ máa wallahi àníṣòro, wallahi àníṣòro. Ṣùgbọ́n tó balẹ̀ Yorùbá jẹ́ náà ní pé wọ́n ti wọ́n sọ mí lẹ́nu o, kí á mọ̀ sọ lẹ́nu. Wọ́n láti jẹ́ òbí, wọ́n sọ lẹ́nu náà ni. Ọjọ́ bàbá ni o, ọjọ́ ìyá ni o, wọ́n sọ lẹ́nu náà ni. Ṣùgbọ́n tí wọ́n fi ní sọ lẹ́nu burúkú, òun náà ni kó mójútó gbèsè ayé rẹ̀ yìí. Ẹ̀yin náà wo obìnrin yìí, ta lóbìnrin yẹ̀yẹ́ yìí? Ta lóbìnrin àbùkù yìí? Ta lóbìnrin òfò yìí? Ẹ̀yin náà wo bó ṣe múra. Inú rẹ̀ náà sì ń dùn pé wọ́n náà ní graduate èwo. Masters èwo, PhD èwo lọ́wọ́ múra báyìí. Ẹ̀yin náà gbọ́n tànàbí sọ sallallahu alayhi wa sallam. Oríṣiríṣi ọ̀nà lànàbí yọ̀rọ̀ sí. Ó ní qala Rasulullah sallallahu alayhi wa sallam. Iza lam tastati fasna ma sit. Bó ṣe pé nìyẹn o. Iza lam tastati fasna ma sit. Òdísí Ọlọ́run ẹni tí kàtìkẹ́ ń bẹ fún wa yìí pé ẹnikẹ́ni ló bó ṣe pé yẹn o. Ẹnikẹ́ni tí ó bá ti lójú tì, tí wọ́n ti kádùjú yẹn, wọ́n ti ká dànù. Wọ́n ti gbé lọ sókun àbí wọ́n ti gbé lọ sọ́sà. Wọ́n ní personal market. Ìyẹn tó bá wù ní irú ẹni bí wọ́n máa ṣe. Ìyáálé ilé tí ó bá ti lójú tì, tó wù ní wọ́n máa ṣe. Baálé ilé tí ó bá ti lójú tì, tó wù ní wọ́n máa ṣe. Ọmọ inú ilé tí ó bá ti lójú tì, tó wù ní wọ́n máa ṣe. Ọ̀gá ibi iṣẹ́ tí ó bá ti lójú tì, tó wù ní wọ́n máa ṣe. Ọmọ iṣẹ́ tí ń kọ́ṣẹ́ lọ́wọ́ tí ó bá ti lójú tì, tó wù náà ló náà máa ṣe. Ó wá dẹni àbùkù láwùjọ. Ẹ̀yin náà wá wọ ọmọ ẹni sì. Ó dẹni àbùkù àbí ó dẹni àbùkù láwùjọ. Ta lóbìnrin yẹ̀yẹ́ yìí? Ìbéèrè mi yẹn, ta lóbìnrin yẹ̀yẹ́ yìí? Ó ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà o. Tóun náà ti mọ̀ pé òun náà bímọ ọmọ àdánù ló bí. Ọlọ́run á bí ọ́. Gbogbo tí ó mú wa sunkún lórí àwọn ọmọ ọba Allah subhanahu wa ta'ala. Ọlọ́run má jẹ́ á rí o. Òun tá a fi ní rí leléyìí. Ìrẹ́ bàbá ìrẹ́ mọ̀mọ́ tó bá ń gbọ́ mi. Tó o ti gbéyàwó, àbọ̀sẹ̀ fẹ́ gbéyàwó, àbí wọ́n tó ti ń gbéyàwó tó ti ń bímọ lọ́wọ́lọ́wọ́. Tọ́ bẹ́ ní
àṣepapọ̀ láàrin wa àti ìyàwó rẹ̀ ó ládùúgbò àtẹ́ ṣe ànábì ti kọ́ wa sallallahu alaihi wasallam kò sẹ́ni tí ọmọ ṣàdúrà yìí ó nírú obìnrin bẹ́ẹ̀ tó bá bímọ láyé ó lè sùn ní fọwọ́ kan rú ọmọ bẹ́ẹ̀ àwọn ọmọ jákujàku tẹ̀ ń wo yóò ta lóbìnrin yẹ̀yẹ́ yìí ó lọ lé ìtàwọn ta lóbìnrin yẹ̀yẹ́ yìí òun náà ní pé bàbá rẹ̀ ọ̀ṣàdúrà kí wọ́n tó bá ya wọn sùn ni wọn àgbà tí wọ́n ń ṣàṣepọ̀ láàrin ara wọn ọ̀ṣàdúrà ni Allahumma kílẹ̀ àlàdúrà bismillahir rahmanir rahim Allahumma jannibna shaytan wa jannib shaytan ma razaqtana àdúrà tá a mọ̀ ṣe náà nìyẹn ní ẹ̀ bá ti ń ṣàdúrà yìí ànábì ti promise wa lọ́dọ̀ Ọlọ́run sallallahu alaihi wasallam pé èṣù ò ní fọwọ́ bá rọ ọmọ bẹ́ẹ̀ tẹ bá ṣàdúrà yìí tán àdúrà míì tẹ tún lè ṣe wà nínú Al-Qur'an kí làdúrà náà òun náà lọ gbajúgbajà nínú Al-Qur'an ọ̀hún bẹ́ẹ̀ ní Suratul Furqan ní Quran 25 kí náà làdúrà náà pẹ̀lú bismillah rahman rahim ìwọ náà lè mú gègé ìkọ̀wé rẹ kó o mú dání kọ ọmọ kọ́lẹ̀ á dẹ̀ sọ túmọ̀ rẹ̀ fúnra pé ìtumọ̀ àdúrà tá a ṣe lélẹ́yìí bismillah rahman rahim Rabbana ọ̀ àtẹ́wọ̀ rẹ méjèèjì báyìí pé Rabbana abilana min aswajina wa dhurriyyatina qurrata a'yuni waj'alna lilmuttaqina imama. àdúrà kò júbà náà lọ wallahi kò júbà kò wá sẹ́ni tí ọmọ sí láyé tí ò ní dídùn lọ Rabbana olúwa wa lẹ́yìn ìgbà tá a wá sọ lọ sọ́dọ̀ Ọlọ́run níbi lábúrẹ́ ẹni ẹ̀kọ́ ẹni òpó ẹni kàlákà àwa bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àsàkẹ́ ọ̀run Ọlọ́run ní èrè ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ fún àwọn àlùmọ̀ pé Rabbana olúwa wa kò sẹ́ni tá a lè dojú àdúrà wa kọjá mọ́ àbí ká máa pọ̀ Ọlọ́run ọba náà ni òní ó gbàdúrà wa òní ó bí àbùkátà wa òní ó dùn wá nú òní ó fi wá lọ́kàn balẹ̀ òní ó fi ìsọ̀rẹ̀ sọ wa òní ó fún wa níyàwó alálùbáríkà òní ó fún wa lọ́mọ àdùnnú òní ó fún wa lọ́kọ alálùbáríkà pé Rabbana olúwa wa mi abilana mina azwajina Ọlọ́run èyí tó dánú ìyàwó ló fi ta mí lọ́rẹ èyí tó dánú ọkọ ló fi ta mí lọ́rẹ wa dhurriyyatina qurrata a'yuni ọmọ alálùbáríkà ló fi ta lọ́jọ́ ọmọ àlùbáríkà ọmọ àdúgbò ló fi ta mí lọ́rẹ Rabbana olúwa wa abilana mina azwajina wa dhurriyyatina qurrata a'yuni waj'alna lílímùtẹ̀kìnà ìmáàmà ọlọ́mọ àbíọ́ o kò sí nǹkan tí mò ń bí ọ̀lẹ́ lórí náà ni wípé ọlọ́mọ kí táwọn ọmọ mi bá dé bá a sin wọn lásìwájú ẹ̀sìn ọlọ́run bá a sin wọn ní imam alálùbáríkà tí ó gbẹ̀sí ọlọ́run yé bá a sin ní mufasir tí ó gbẹ̀sí ọlọ́run yé bá a sin ní mufti alálùbáríkà bá a sin wọn gómìnà bá a sin wọn president tí ó máa tẹ̀lé òfin ọlọ́run ìyẹn bá a sin àwọn ọmọ mi ẹ̀yin ọmọ ayé mi tẹ̀ ń wò mí ọ̀dà ẹja tó dun ilé wa ẹ mọ̀jà mọ̀ wà àwọn ọmọ wa ràn ta ló lóbìnrin ìyá ta ló lóbìnrin yẹ̀yẹ́ yìí ìbéèrè mi nìyẹn nítorí délé ọlọ́mọṣẹ́ àgbàlá bẹ́ẹ̀ ṣe à ń wo fídíò yìí mo kí púpọ̀ Ọlọ́run dákun bá mi ṣàánú yín kó ṣàánú ìdílé yín àwọn ọmọ yín lọ́kùnrin má jẹ́ wọn ó ṣe egun eléegun gbé àwọn ọmọ yín lóbìnrin má jẹ́ wọn ó sọkọ fẹ́ má jẹ́ wọn ó sọmọ bí Ọlọ́run àtàwọn ọmọ ẹnì kọ̀ọ̀kan tàwọn náà inshallah rahman bẹ́ẹ̀ ṣe à ń wo yìí ẹ̀yin náà máa subscribe sórí channel yìí Imam Oluwakemi TV kẹ́lẹ́ máa tún fún ọ káàkiri ayé ẹ pẹ̀ sórí Facebook yín ẹ pẹ̀ sórí Instagram yín gbogbo jábọ̀ lè fẹsẹ̀ máa fẹ́ síbẹ̀ pẹ̀lú kí ni o pẹ̀lú pé ẹ̀ ń ṣíà rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣíà rẹ̀ lẹ́yìn lóṣù kejì lẹ́yìn náà máa gbalada pẹ̀lú ògo tọ́lọ́run àtẹ̀mí àtẹ̀yìn Ọlọ́run mọ̀jà afábẹ́jọ́ náà o inshallah wala hawla wala quwwata illa billah al-aliyyil azim.